Ẹ̀kẹ́ hallelujah. Ògo ni fún orúkọ Olúwa tó dá wa sí láti rí Monday tó kẹ́yìn nínú ìrìn àjò oṣù kọkànlá. Àánú la rí gbà o, kì í ṣe mímọ̀ ṣe wa bẹ́ẹ̀ ni kì í ṣe agbára wa. Ògo ni fún orúkọ Olúwa lókè ọ̀run. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká yin orúkọ Olúwa. Bí mo bá ti jí sáyé, n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti jí sáyé, n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti jí sáyé, n ó yìn ọ́ o bàbá. N ó yìn ọ́ bàbá mi bí mo bá ti jí sáyé. Bí mo bá ti jí sáyé, n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti jí sáyé, n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti jí sáyé, n ó yìn ọ́ o bàbá. N ó yìn ọ́ bàbá mi bí mo bá ti jí sáyé. Amen. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa ká wo ọ̀rọ̀ Ọlọ́run tó ní fún wa lówùúrọ̀ yìí. Ìkíní àwọn ọba, ìwé ìkíní àwọn ọba orí kejì, a ó ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án tí ó kà báyìí. Sì wò, Síméì ọmọ Gérà, ẹ̀yà Bẹ́ńjámínì ti Bàhúrímù wà pẹ̀lú rẹ, tí ó bú mi ní èébú tó burú jù ní ọjọ́ tí mo lọ sí Mahanaimu. Ṣùgbọ́n ó sọ̀kalẹ̀ wá pàdé mi ní Jọ́dánì. Mo sì fi Olúwa búra fún pé èmi kì yóò fi idà pa á. Ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n nísinsìnyí, má ṣe jẹ́ kí ó ṣe aláìjìyà, nítorí ọlọ́gbọ́n ènìyàn ni ìwọ sì mọ ohun tí ìwọ ó ṣe sí i. Ṣùgbọ́n ewu orí rẹ̀ ni kí o mú sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sínú isà òkú. Èyí ni ọ̀rọ̀ Olúwa tòwúrọ̀ yìí. Kí Ọlọ́run kó bùsí kíkà ọ̀rọ̀ rẹ̀. Àkórí àdúrà wa ti ọ̀sẹ̀ yìí ni níbi tí ọwọ́ ti kanwọ́ lórí ọ̀rọ̀ mi, Olúwa tú wọn ká. Níbi tí ọwọ́ ti kanwọ́ lórí ọ̀rọ̀ mi, Olúwa tú wọn ká. Tá bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjèèjì tí a kà yìí, a rí wípé ó tiẹ̀ máa mú wa lọ sí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀. Ṣùgbọ́n nítorí àkókò wa, mo kàn máa sọ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn fún wa. A ó lọ kà á, èmi á sì sọ àwọn nǹkan tí ó wà nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyẹn fún wa. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọkùnrin kan wà tí a pè ní Síméì. A rí wípé ará Bẹ́ńjámínì ní gẹ́gẹ́ bí ibi tí a ti kàwé. Ẹ̀yà Bẹ́ńjámínì náà ni ọba àná, èyí tí ń ṣe Sọ́ọ̀lù. A rí wípé nínú ìrìn àjò rẹ̀, ó dà pé ó ń gbèjà ìdílé Sọ́ọ̀lù náà ni mo lè pè é, nítorí àwọn ọmọ Sọ́ọ̀lù tí Dáfídì ti pa àti àwọn ọmọ ọmọ rẹ̀ èyí tó fi idà pa. Lọ́jọ́ tí ó rí wípé Dáfídì ń sá lọ kúrò ní Jerúsálẹ́mù kúrò níwájú Absalomu ọmọ rẹ̀, èyí tó ti lé kúrò lórí ìtẹ́ tó ti gba ìtẹ́ ìṣèjọba lọ́wọ́ Dáfídì. A rí pé inú rẹ̀ dùn pé ọ̀tá bàbá ńlá òun náà ló ti ń lọ yìí o. Ó lọ pàdé rẹ̀ lójú ọ̀nà. Ó bu ní tòótọ́, ó yẹ̀yẹ́ rẹ̀. Ṣùgbọ́n ọba sọ wípé òun ti dáríjì. Ṣé lóòótọ́ wá ní Dáfídì dáríjì ni? Níbi tá a ti kàwé yìí, a rí wípé ó dìídì sọ fún Dáfídì pé lóòótọ́ mo mọ̀ fi Olúwa búra fún wípé èmi kì yóò fi idà pa á, ṣùgbọ́n má jẹ́ kó lọ láláìjìyà. Mo gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè. Gbogbo ẹni tèmi àti ẹ̀yin ṣẹ̀, bóyá tá a mọ̀ pa àṣẹ̀ tàbí tá a ti ẹ̀ mọ̀ pa àṣẹ̀, èyí tó fa ọ̀rọ̀ wa lé ẹlòmíràn lọ́wọ́ láti fi ìyà jẹ wá wípé a ò gbọdọ̀ lọ láláìjìyà, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, pẹ̀lú ọwọ́ àánú rẹ̀, Ọlọ́run jàre já wa gbà lọ́wọ́ wọn. Láì láàánú kó o ṣe ìdájọ́ wọn, kó o tú ayé wa sílẹ̀. Kí ni ẹ̀ṣẹ̀ tí Síméì ṣẹ̀ gan? Torí níbi tí a ti ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa, ó ní sì wò, Síméì ọmọ Gérà, ẹ̀yà Bẹ́ńjámínì ti Bàhúrímù wà pẹ̀lú rẹ, tí ó bú mi ní èébú tí ó burú jù. Èébú tó bú Dáfídì, ó dùn Dáfídì ní tòótọ́, torí pé ó yẹ̀yẹ́ Dáfídì. Kì í ṣe wípé ó bú nìkan. Tá bá wo inú ìkejì Sámúẹ́lì orí 16 yẹn, ká mú láti ẹsẹ̀ ìkarùn títí lọ dé ẹsẹ̀ ìkẹtàlá, a máa rí lẹ́sẹẹsẹ àwọn èébú àti àwọn nǹkan tí Síméì ṣe sí Dáfídì ọba. Ó ń bú ọba bí ọba ti ń bọ̀. Ó ń bú bó ti ń bọ̀ wá, ẹni tó ń sá lọ tí ò ti ẹ̀ wọ bàtà. Ó ń sọ Dáfídì lókùúta. Ẹ wo odidi ọba ìlú, ó ń sọ lókùúta bó ṣe ń sá lọ. Ó sọ òkúta lu gbogbo àwọn tí ó wà pẹ̀lú rẹ̀, àwọn ìránṣẹ́ ọba, àwọn alágbára tán jẹ́ ń lọ nínú ìrìn àjò òun yẹn. Gbogbo wọn ni Síméì sọ lókò. Kò wá ṣe yẹn nìkan, ó ń fọ́n erùpẹ̀ sí wọn lára. Síbẹ̀síbẹ̀ Dáfídì ò fọhùn. Ó pe Dáfídì ní ọkùnrin ẹ̀jẹ̀, ó pè ní ènìyàn búburú, ó sá pè ní àwọn orúkọ èyí tó dunni. Abájọ tó fi ń sọ fún Sólómọ́nì ọmọ rẹ̀ wípé ó bú òun ní èébú
èyí tó burú jù tó sì sojú Sólómọ́nì nígbà tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀. Lóòótọ́ òun ti ṣèlérí wípé òun kì yóò pa, ṣùgbọ́n a rí wípé ó padà fa Síméì lé Dáfídì lọ́wọ́ fún ìdájọ́ èyí tó tọ́ sí. Ìdájọ́ ikú náà ni Sólómọ́nì sì dá fún. Ṣùgbọ́n a rí pé nígbà tí Síméì tilẹ̀ ń bọ̀ wá, ó ti tọrọ ìdáríjì. Ó pàdé Dáfídì ọba lójú ọ̀nà. Ó tọrọ ìdáríjì. Lóòótọ́ ni nílẹ̀ Yorùbá wa, a máa ń sọ wípé arọ́ba fín òun lọ́ba ń pa. Ṣùgbọ́n fún ẹni tó ti wá tọrọ ìdáríjì ńkọ́, ó bẹ́ẹ̀. Ọba sì lóhùn gbọ́, ó sì fi Ọlọ́run búra fún un. Tá bá wo ìwé ìkejì Sámúẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkẹtàlélógún, a máa rí bí Síméì ṣe dojúbolẹ̀ níwájú ọba. Ó sì bẹ̀ ọba, jàre mọ́ ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn, mọ́rò ti àfojúdi mi. Níjọ́ tó ń jáde lọ kúrò ní Jerúsálẹ́mù tí mo fojú di ọ́, tí mò ń sọ ọ́ lókò, tí mo fọ́n erùpẹ̀ sí ọ lára, tí mo pè ọ́ ní oríṣiríṣi orúkọ. Ọba jàre dáríjì mí, má tiẹ̀ fi ọ̀rọ̀ náà sínú, nítorí tí òun mọ̀ pé òun ti ṣẹ̀. Àwa Yorùbá náà la máa ń sọ wípé bí ẹlẹ́jọ́ bá ti mú ẹjọ́ rẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Ó dàbí pé lórí ìkúnlẹ̀ níbi tí Síméì dúró tó kúnlẹ̀ sí, ibẹ̀ ló kú sí o, nítorí pé kò rí ìdáríjì gbà. Ẹ jẹ́ ká wo ìhà tí Dáfídì ọba kọ sí ẹ̀bẹ̀ Síméì. Tá bá padà sínú ìwé ìkejì Sámúẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlélógún rẹ̀, a rí wípé Dáfídì sọ wípé òun ti dáríjì, kódà ó tiẹ̀ tún fi Olúwa búra fún Síméì wípé òun ti dáríjì. Ẹ jẹ́ ká lọ wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ẹyọ kan yẹn sí nínú ìwé ìkejì Sámúẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlélógún. Ọba sì wí fún Síméì pé ìwọ kì yóò kú, ọba sì búra fún un. Níhìn yìí a rí pé ọba kàn búra fún ni, ṣùgbọ́n ọba fúnra rẹ̀ ló fẹnu ara rẹ̀ sọ fún Sólómọ́nì pé òun fi Olúwa búra fún un. Kí ló wá dé? Ẹni tó ti fi Ọlọ́run búra fún, tí wọ́n tún fi ọ̀rọ̀ ayé rẹ̀ tí wọ́n tún fi ṣe àtọwọ́dọ́wọ́. Mo gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ní gbogbo ìkóríta kí ìkóríta tá a ti fi ọ̀rọ̀ ayé wa ṣe àtọwọ́dọ́wọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run yóò gbè wá níjà. Mo ní Ọlọ́run yóò gbè wá níjà. Mo ní Ọlọ́run yóò gbè wá níjà. Mo ní Ọlọ́run yóò gbè wá níjà. Nígbà tí Dáfídì ti mọ̀ pé òun ti ń lọ sí ọ̀nà gbogbo ayé, inú ìkíní àwọn ọba orí kejì yẹn tí a bá wo ẹsẹ̀ kejì yẹn, ó ní èmi ń lọ sí ọ̀nà gbogbo ayé, nítorí náà mú ara rẹ le kí o sì fi ara rẹ hàn bí ọkùnrin. A rí pé ó ti fẹ́ kú, ó ti tó àkókò tó ń dágbére. Ó ti wá hand over fún Sólómọ́nì ọmọ rẹ̀ àwọn ojúṣe tó ní láti ṣe. Tá a bá kà síwájú gan, a máa rí pé ọ̀rọ̀ àwọn mẹ́ta ló fi lé lọ́wọ́. Ó sọ pé kó ṣàánú fún ẹnìkan, kó sì ṣe ìdájọ́ fún àwọn méjì. Mo kàn mọ̀ọ́mọ̀ yọ ti Síméì jáde níbẹ̀ ni fún wa láti kọ́ ẹ̀kọ́. Ẹ jẹ́ ká wo ìdájọ́ tí Sólómọ́nì dá fún Síméì. Ṣé ẹ mọ̀ pé Sólómọ́nì ọlọ́gbọ́n ọba ni? Àti wípé ọba máa pàṣẹ, ọba kì í dábàá o. Tá bá padà lọ sí inú ìwé ìkíní àwọn ọba orí kejì níbi tí a ti kàwé yẹn, ká lọ wo ẹsẹ̀ kẹrìndínlógójì títí dé ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta. A máa rí pé ọba dìídì pàṣẹ fún ni. Ó ní kàn pé Síméì wá. Síméì dé ọ̀dọ̀ rẹ̀. Ọba sì sọ fún un pé wò yíká o ní gbogbo Jerúsálẹ́mù, kọ́ ilé ibi tí wàá gbé, bó bá ṣe wù ọ́ ni kó yan fàlàfólò ní Jerúsálẹ́mù, ṣùgbọ́n níjọ́kíjọ́ tó bá ti jáde kúrò nílùú ikú pa ọ́. Síméì sì ní kábíyèsí o, ló bá padà sílé rẹ̀. Ṣùgbọ́n nígbà tó di ẹ̀yìn ọdún mẹ́ta ńkọ́, ìránṣẹ́ Síméì méjì sá lọ. Lòun bá di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì wípé kò ń sáré lọ mú wọn wá ní kọ́mọ́ńkóbó. Láì mọ̀ wípé a ti yan àwọn ẹ̀ṣọ́ èyí tó ń ṣọ́ àti jáde àti wọlé Síméì. Lórúkọ Jésù mo tún gbàdúrà fún ọ. Gbogbo ẹ̀ṣọ́ òkùnkùn èyí tá a yàn ti ayé rẹ, èyí tí ń ṣọ́ àti wọlé àti jáde rẹ láti ṣe ọ́ níbi, láti ṣe ọ́ ní jàǹbá. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run kó fi iná run wọ́n dànù. Iná agbára Ọlọ́run kó run wọ́n dànù. Àwọn yẹn ti wá sáré lọ sọ fún ọba. Ọba Síméì tẹ sọ wípé kò gbọdọ̀ kúrò ní Jerúsálẹ́mù, ó ti jáde lọ o. Ó dẹ̀ máa ṣọ́ àti bọ̀ rẹ̀ nígbà tó bá ti dé, kẹ́ jẹ́ kí n gbọ́. Ní kété tí Síméì máa padà dé,
ìlú bí wọ́n ṣe padà lọ sọ fún Sólómọ́nì nìyẹn wípé Síméì ti padà dé o. Ọba bá ránṣẹ́ láti pè é. Kò sí ẹjọ́, kò sí àwíjàre kankan fún Síméì. Ọba kàn sọ fún un, ṣó rántí wípé mo sọ fún ọ wípé níjọ́kíjọ́ tó bá ti jáde ní Jerúsálẹ́mù, ikú pa ọ́. Ẹ̀jẹ̀ ara rẹ yóò sì wà lórí ara rẹ nítorí pé ó ti ṣàìgbọràn sí àṣẹ ọba. Ó fi kú ṣe ìfàjẹ. Níjọ́ náà ni Síméì jáde láyé. Èmi àti ẹ̀yin gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a kà, a mọ̀ wípé kì í ṣe nítorí àṣẹ tí Sólómọ́nì pa fún ikọ́ ló pa Síméì, ṣùgbọ́n nítorí pé a ti fa ọ̀rọ̀ Síméì lé Sólómọ́nì lọ́wọ́ fún ìdájọ́. Gbogbo ẹnikẹ́ni tó ní kán dáhùn dá èmi àti ẹ̀yin wípé òun yóò bá ayé wa débì kan lórúkọ Jésù láì láàánú, Ọlọ́run kó ṣe ìdájọ́ wọn. Nínú gbígbóná ìbínú Ọlọ́run lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run kó ṣe ìdájọ́ wọn. Gbogbo ẹni tó ń retí àtijáde àti bọ̀ èmi àti ẹ̀yin kó lè ṣe wá níjàmbá lórúkọ Jésù Olùgbàlà. Mo gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè bá a bá jáde lọ irú wọn, a ò ní dé bá wọn lórúkọ Jésù. Mo ní a ò ní dé bá wọn lórúkọ Jésù. Gbàdúrà fún ọ nínú ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí wípé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè, ẹni tí wàá ṣẹ̀ tí ò ní dáríjì ọ́, ò ní ṣẹrú ẹni bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ kò dẹ̀ ní yí padà. Àwọn àdúrà wa èyí tá ó gbà lọ́sẹ̀ yìí nìyí. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo yìn ọ́ lógo nítorí wípé ní kòríta kọ̀ọ̀kan níbi tí a ti fi ọ̀rọ̀ mi ṣe àtọwọ́dọ́wọ́, nítorí pé iná àti àrá rẹ yóò wọbẹ̀ lọ yóò sì tú wọn ká. Ọlọ́run mo yìn ọ́. Ìyẹn ni àdúrà àkọ́kọ́. Àdúrà kejì, wàá sọ fún Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ló lè mú kí ọ̀tá kó jèrè lára mi? Ẹ̀ṣẹ̀ wo ló lè mú kógun kó borí mi nínú ìrìn àjò mi lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti lópin ọdún yìí? Ọlọ́run dárí rẹ̀ jì mí. Àwa gbàdúrà kẹta, wà ní Olúwa níbi tí ọwọ́ ti kan wọ́ lórí ọ̀rọ̀ mi, Olúwa gbéná wọbẹ̀ lọ kó sì tú wọn ká. Wà gbàdúrà kẹrin, Olúwa níbi tí a ti fi ọ̀rọ̀ mi ṣe àtọwọ́dọ́wọ́, tí a ti fà mí lé ẹni tí yóò fi ọgbọ́n ṣe ìdájọ́ mi, iná àti àrá Ọlọ́run lọ tú wọn ká níbẹ̀. Wà tún wá gbàdúrà karùn-ún, ẹni tí mo máa ṣẹ̀, tí mo máa bẹ̀, tí kò ní gbọ́ láti dáríjì mí tinútinú lórúkọ Jésù. Ọlọ́run má jẹ́ kí n ṣẹ̀. Wà gbàdúrà tó kẹ́yìn, tá bá dẹ̀ rẹ́ ẹnikẹ́ni tí mo ti ṣẹ̀, èyí tí mo ti wá bẹ̀ tó ní dandan òun ó fàyè hàn mí tàbí pé òun yóò fi àjùlọ hàn mí. Ọlọ́run mo bẹ̀ ọ́ láìsí àánú, Olúwa ṣèdájọ́ irú ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Jẹ́ n gbàdúrà fún orúkọ Jésù. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, Ọlọ́run gba ìyìn wa. A gbé ọ̀gá lórí ìrìn àjò ayé wa fún ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé lọ́dún yìí. Ọba àwọn ọba gba ìyìn wa. Mo fi ọ́ lé Ọlọ́run lọ́wọ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè. Gbogbo ibikíbi tí a ti fi ọ̀rọ̀ rẹ ṣe àtọwọ́dọ́wọ́ lórúkọ Jésù wípé kí ènìyàn kó fìyà jẹ ọ́, wípé kí àwọn ènìyàn kan fi ọ́ làkàlàkà lògbòlògbò lórúkọ Jésù. Bí ọdún ṣe ń parí lọ yìí, iná àti àrá Ọlọ́run yóò tú wọn ká níbẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹ̀ṣọ́ òkùnkùn èyí tá a yàn tí ayé rẹ ti ń sọ àti wọlé àti jáde rẹ, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè, gbogbo pàkúté kí pàkúté tán lè dẹ́lẹ̀ fún ọ, fún rara wọn náà máa kó sínú rẹ̀. A ó jọ máa gbé láìléwu. Èyí tó kù kí ọdún yìí kó parí, àtẹ̀mí àtẹ̀yìn a ó fi ayọ̀ làájá o. Wàhálà àti ìdààmú kò ní bá ẹnì kankan. Mo gbàdúrà lórúkọ Jésù. Oníròyìn ìbànújẹ́ bí ọdún ṣe ń parí lọ kò ní jẹ́ wa. Ariwo ayọ̀ yóò gba ilé wa kan, yóò gba ibi iṣẹ́ wa kan. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ̀jẹ̀ Jésù Kristi ti ṣèdìdí rẹ̀ lọ kó lọ ṣe rere, yóò sì dára fún ọ. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.